الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. Aki ẹ̀yin àlejò alápọ̀nlé sí àdúgbò sí Markazul Amana ní Lagos. Ẹlọ́ọ̀bá kẹfà kí ọlọ́bá ọ̀sílẹ̀ sáré. Èyí tí a ń ṣe lónìí, òun náà ni ìparí ìjókòó tafsir. Ẹjọba yìí díẹ̀, ó yí kò. Ìjókòó ìparí tafsir. Èyí tí Ọlọ́run ní kí a bẹ̀rẹ̀ láwọn àyè tí ó pọ̀. Àwọn àfáà wa Abu Ubaida, Sheikh Abdulrashid Salman, wọ́n ti bẹ̀rẹ̀ àwọn ní ọ́fẹ́ ṣe tafsir àyè pátá àwọn ní wọ́n ṣe kọ́lùbá ní sọ́lẹ̀ sáré. Nígbàtà gbé lọ sí skúù tó wà ní Salim bí Láborí, wọ́n ti ṣe fún ọjọ́ 28 ibẹ̀ ọlọ́pàá ní ìgbàlẹ́sẹ̀ fún wọn. Àmọ́ àdúgbò wọn bíbá yìí ní Lagos bíbá yìí, àwọn parí tafsir bẹ̀rẹ̀ látàrí orí wípé àwọn àyẹ̀kọ̀ kan ìta àmọ́ sí lẹ́yìn bíbá yìí lágbé lọ sí ìsàlẹ̀. Alhamdulillah, àwọn ní káfí àyè náà parí ìjókòó tafsir náà inú wọ́n mista náà. Alhamdulillah, bá ti jókòó ní ọdún tó kọjá lọ náà ni alhamdulillah, kí ẹlọ́ọ̀bá kí ó jẹ́ kí a ṣe kí a lò gbígbẹ̀ mẹ́ta àlàáfíà lórí ẹ̀sìn rẹ̀. Alhamdulillah, ọ̀pọ̀lọpọ̀ ìtàfẹ́ sí mílásìkò ìdáwà bí nǹkan tó pọ̀ ni àwọn àfáwà Abu Ubaida àní wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀. Àmì ìtò mi fẹ́ sọ náà ni láti sọ sókí tí amẹ́nubá fún wa ní àwọn inú Ramadan yìí. Pàtàkì jùlọ àwọn ọmọ wa tí wọ́n wà ní jókòó, ayìn tí ìbá wọn sọ àwọn ọ̀rọ̀ náà tí wọ́n, nítorí wípé gbogbo sùkúù pátá tó wà lábẹ́ Al-Amana òun ni a kiri táà lọ bẹ̀ káàkiri táà ń jíṣẹ́ kan fún wọn. Ó sì wùmí kẹ́ pé ní sọ́sókí iṣẹ́ náà fáwọn ọmọ wa náà pé ìbàjẹ́ pé yóò jẹ́ àǹfààní fún àwọn náà. Àwọn ọmọ wa yìí, àwọn ni wọ́n jẹ́ èèyàn ọlá fún wa, kọ́lọ̀bá ní sẹ́ ní èèyàn ọlá àlùbáríkà. Àwọn ọmọ táa fẹ́ káwọn ọmọ wọ́n jẹ́ àwọn ni ọmọ tí ó jẹ́ akin lórí Islam, tí ó jẹ́ kíni tí lẹ́ pè ní akin náà ọmọ ìjẹ́pẹ̀ ní akin náà pé akin lọmọ náà ló akin wó ní wọn tó jẹ́ pé wọ́n dìbí tọ́lọ́run ó ti yá, kò ní bẹ̀rù kankan ibi tí kíni ó ibi ẹ̀sìn Ọlọ́run ní ń pè ní ìtàgbàrí pẹ̀lú akẹnu ọmọ tó jẹ́ pé ó ní akin ibi ẹ̀sìn Ọlọ́run. Kò sí tó lè sí lọ́wọ́ sísìn Ọlọ́run gẹ́ bí àwọn Ashabul Kahf bá náà ti jẹ́ akẹ́ ibi sísìn Ọlọ́run. Wọ́n tàà gbé tafsir ọdún ilé lórí ìtọ́jẹmọ́rọ̀ àwọn lábàlá tí èmì bá tí mo káàkiri àwọn ẹ̀ka Al-Amana nígbàmú ètò tá gbé kalẹ̀ wọ́n náà ìtọ́jẹmọ́rọ̀ àwọn Ashabul Kahf. A sì sọ àwọn ọ̀rọ̀ náà. Èyí tó jẹ́ àkọ́kọ́ ni pé àwọn Ashabul Kahf yìí ọmọ èké ni wọ́n, kí la pè wọ́n? Ọmọ kékeré ni wọ́n. Àmọ́ bẹ́ tí a jọ ọmọ èké, Ọlọ́run fún wọn ní nǹkan tí ó sì lọ́dọ̀ àwọn míì tí wọ́n jẹ́ àgbàlagbà. Kí ni nǹkan náà? Ọlọ́run fún wọn ní ìjẹ́ akin, Ọlọ́run fún wọn ní ẹ̀mí akin níbi ẹ̀sìn Ọlọ́ọ̀ba. Ọlọ́run tó wá fún wọn ní àǹfààní pé wọ́n lè sọ níwájú àwọn òbí wọn, níwájú ọba àlú, àwọn olóyè,
wípé ẹn tá máa sìn ó náà níta ní Allah ìrọ̀sẹ́ nígbàtí ìlú lé ẹwọlẹ̀ bísìnlá ẹbọ̀ ẹ̀ nígbàtí ìlú lé tí wọ́n fúnlẹ̀ mọ́ pé níbolẹ́ gbígbà àwọn ọmọ wẹ́rẹ́ sọ pé ibi tá gbígbà ń bẹ níbo ní ojú ọ̀nà ọlọ́ọ̀bá Allah ojú ọ̀nà tá ní ọlọ́ọ̀bá Allah ẹfẹ́ gbígbà ọlọ́run fi sọ́nà Al-Qur'ani wípé innahum fityatun amanu bi rabbihim wazidnahum huda ẹmọ̀ yá mi lọ bá sọ wípé àwọn ashabul káàfì tá ń sọ yìí ọ̀dọ́mọdé ni wọ́n ní tí wọ́n gbéṣe ọ̀dọ̀ àgbàlagbà ló ti yá mọ́ retí ẹ̀ tọ́lágbàlagbà lápẹ́ àgbàlagbà ló ṣe oúnjẹ ṣe ní àpẹ́ àgbàlagbà ní àbáwọn eléyìí ọmọ èké ni wọ́n ọlọ́run nù wọ́n ní ìmọ̀nà rẹ̀ láì jẹ́ pé ti péjọ tẹ́lẹ̀ àwọn méje náà ní tí ń bẹ lọ́kùn kálukú ní pé a sì máa sin nǹkan míì a sì máa mú orogún mọ́ ẹni tó dá wa ẹni tó yẹ ká máa sin ẹni tó dá wa ẹwọ́ ọ̀rọ̀ tí ń bẹ lọ́kùn kálukú wọn ni má sì yẹn péjọ ọba sì bára wọn mú ta ló fi lè sin lẹ́mìí Allah lọ́n mọ́ sí àlọ́nà o lọ́n mọ́ tó àsọ́nà o ọlọ́jà máa ṣe o máa ṣe tọ́lọ ń fà wà sáàbì káàkiri kọ́lọ ń fà wà náà táàmà máa ṣe tí ó mọ̀ dùnmọ́ àláò nínú tí ó mẹ́jà ṣe tí ó bínú o ọmọ ìyá mi àrùmọ́ fákú ọmọ fákọ̀ òun lọ afáwà kan Dr. Abdulhakeem Ajila rẹ̀ fẹ́ olóra tó bá sí tó kọ́ alẹ́kọ̀ọ́ lọ ẹ́sọ̀ yí pé alìmọ́ fákọ̀ òun lọ ẹni ó máa ṣe lẹ́ntọ́lọ bá ní ó máa ṣe o ẹni ó rí kò gẹ́ẹ̀rẹ́ ta ní ẹntọ́lọ̀ bá ní kí ni kó rí kò gẹ́ẹ̀rẹ́ ni òwọ́ lọ́wọ́ àbíọ́ gbogbo apátájọ́ owó tẹ kò gẹ́ẹ̀rẹ́ o já máa ṣe o àwọn àsáàbùlìká ọlọ́run fi á sọ wípé àníṣẹ́ àwọn àsáàbùlìká fi tá ń sọ yìí ọlọ́run ní wípé bẹ́ẹ̀ tí á jẹ́ ọ̀dọ́ yìí á mọ̀ ní wọ́n bẹ̀rọ̀ bíi tí wọ́n fi àtọ̀ sáwọn ọ̀dọ́ míì kódà tí wọ́n fi àtọ̀ sáwọn àgbàlagbà míì ní pé wọ́n gba ọlọ́run ọba tó dá wọn ó gbàgbọ́ wọ́n ní táwọn máa sìn náà ní Allah wọ́n sì dán ohun Buddha wọ́n ní táwa ṣe fún wọn àwa rè wọ́n ní rírè ti ìmọ̀nà a ṣe àlékún ìmọ̀nà fún wọn wọ́n máa ṣe ní tí ń dùn ọlọ́run wọn ò sì ṣe tí ó fi bí ọlọ́run bá nú wọ́n lọ bá sàánà àwọn náà o àwọn tọ́lọ̀ bá ń sọ àwọn ìsẹ́ àgbàlagbà ní orí àfi ń sọ fẹ́ ọmọ wa náà lọ́jẹ́kẹ́ ìdàgbà rí ẹjẹ́ ká jẹ́ ọ̀dọ́ rí ọ̀dọ́ gidi ẹ tí ń sin lọ́hun tí ń sin Allah ọ̀dọ́ gidi ẹni tó yẹ pé wọ́n pèrún ọlọ síbo ọlọ sí mọ́ọ̀sì ọlọ kírun ó tún sọ fún mọ́mí àti dáàdì pé ẹjẹ́ ká lọ sí kíni àkítà fẹ́kẹ́ yìí ò nínú wọ́n jẹ́ òtóbi lẹ́ ọkẹ̀ ní ìrẹ́ láti sọ fún mọ́mí àti dáàdì pé ẹ jẹ́ ká lọ sí kíni yàlọ kí wọn ọmọ rẹ̀ nù ọmọ tí ń ṣe tọ́lọ ń fẹ́ nù àwọn ọmọ akẹta afẹ́kẹ́ kọ́kọ́ mọ́wọ́ jẹ́ nù kéèsì ọ̀dọ́ tó pé yọ wà ń di ọtí àbí ó ti máa rán sí ọtí àti kéèké máa rán méèké ní sí ọtí tó sì tún jẹ́ àfẹ́rù ọ̀dọ̀ bẹ́ẹ̀ ọ̀dọ̀ tí wọ́n ti bá wọn pípẹ́ àdájì àwọn mẹ̀lọ tí ọ̀dá wọ́n mẹ̀ ní Allah kọmọdún sí ká máa mú kí ni akẹta afẹ́kẹ́ yọ jẹ́nu tí ọ̀dọ̀ tí wọ́n lọ síbi tí ọ̀dá tí ilẹ̀ sọ fáwọn tí wọ́n rẹ̀ pé àìwò inú àlọ́wọ̀ dùn sí ilé ṣe akẹta afẹ́kẹ́ yọ sí kínú akẹta afẹ́kẹ́ yọ jẹ́nu innahum fityatun àwọn tààwí tààpì ní àwọn ashabul kahfi ọ̀dọ́ ni wọ́n amanu bi rabbihim wọ́n yé sí ọ̀dọ̀ tí wọ́n máa ránṣẹ́ burú pé lọ rẹ mú wá lọ́rọ̀ tí wá lọ da ọtí sí di òkúta lọ da epo sí di òkúta ọ̀hún èsì rẹ̀ àwọn dèkílà pẹ́ wo ọlọ́run láti gíní láàmàsìn àmọ́ nǹkan mìí táàmàsìn jọlọ aláwọ̀ lọ torí pé la ilaha
illallah la ilaha kò sẹ́nì kẹta alẹ́tọ̀ sí láti máa sì jùta ní lọ Allah lọ láti fẹ́ kéyàn jẹ́nu kí wọ́n sọ fọ́dọ̀ pé wọ́n sì nǹkan báyìí tí ọ̀dá ó pé ààrùn inú Allah tó sí ilé ṣe bó ti jẹ́nu ẹn bá rírò ọmọ bẹ́ẹ̀ ẹ̀yìn àbáwá ìyá wa tó bá ní dá ọmọ náà sí fún yín ẹn tó lọ bá fi ọmọ bẹ́ẹ̀ kẹ́ tọ́mọ tó dáa wí láti sọ pé ìtọ́dá mọ́ fẹ́ ṣe èyí tí ọ̀dá ilé ṣe ẹdúpẹ́ fọ́lọ́run fún lọ́mọ rẹ̀ tẹ́ẹ̀dúpẹ́ ní gbọ́ṣálà ọmọ tí yí wọ́n rẹ́sẹ̀ ẹbúrú tó gbé àwò dádì mọ́mí ẹwù ilé ṣe ẹ má bú o ẹ má fi sẹ́pẹ́ o ẹni òfin ìbàlẹ̀ fọ́lọ́run pé àwọn òun dúpẹ́ fún lọ́mọ rẹ̀ tí ò lè ṣe bàjẹ́ ẹlòmíì tọ́nà bá fi rán ọbẹ̀ ẹ̀kẹ́ wàhálà rẹ̀ bẹ̀rẹ̀ nù ìbànújẹ́ bá ó lè máa sunkún torí ẹ̀ pé kí ló gbédé yìí kìnnìkìnnì kan tẹ́kọ́ ní pẹ́fẹ́lá lórí ẹ̀ ọmọ ọmọ náà burú ọmọ ọmọ náà nù ọlọ́wọ́ yọ ọmọ àlùbáríkà nú ẹ̀ tó wọ́n mọ́ sí kọmọ bàjẹ́ sí kọmọ sí burú sí ọta ìbànújẹ́ mọ́ ìbànújẹ́ o dúnà ní o ọba yóò jẹ́ kí ìdùnnàwọ́ kalẹ̀ o gbogbo ọlọ́wọ́ ọmọ wa tó lọ ń pa pátá ọlọ́wọ́ ní sẹ́ ní ààyè ìbànújẹ́ fún ààyè ìdùnnàwọ́ sí ẹnìkọ̀kan ọkọ̀ lẹ́kọ̀ọ́ ẹjọ́ ní tẹ́ bá ń ṣe dáadáa ẹjẹ́ ká èwò táwọ̀ bá tí ilé ṣe ẹjẹ́ á sì ká ṣe kóríyá fún pé àwọ̀káre ọlọ́wọ́ bá ní ràn lọ lórí ẹ̀ ọlọ́wọ́ bá ní tì ọ lẹ́yìn ọlọ́wọ́ ní fi bú ọ dẹ́kẹ́tẹ́ ká mọ̀ orí nù ọlọ́wọ́ sí ní bú ẹlòmíì ọmọ ẹ̀ndà nǹkan borí lásán kéèpù lásán nílò wàhálà pé kí ló tó gbédé yìí ó ṣe báyìí ló pẹ́ tí ń ṣe ní ọmọ ṣe wọn pé dànká borí títí náà bọ́ nílé ẹ̀tọ́ ọmọ láti tọ́ mẹ́bá ti ń sírí ilẹ̀ kọ́ káwó lérí pé nígbàgbù lọ́wọ́ ní ilé mi yìí ọmọ ìbá wọ́n sí orí ilẹ̀ kiri báyìí àwọn ọmọkùnrin lọ́mọ ẹ kiri láì ní kí wọ́n kò tí wà tọrọ ẹ̀ wọ́n pé dápẹjọ́ ẹni tí wọ́n fẹ́ ní o ọkàn rí tí ń bá àwọn ọkùnrin rìn ẹ̀kọ́ bọ́ọ̀lù ẹ̀kọ́ máa ń pé orí gbúrú lágbàwọ̀ yìí ọmọ rẹ̀ tí ọmọkọ̀ wá pé dápẹjọ́ so yìí fún ọmọ ẹ̀rẹ́ ní yìí àwọn àlè ní mú wá ní gbárìn lọ́mọ sí rẹ̀ fún wa o lọ́mọ sí orí burú fún wa orí tí ó kalẹ̀ orí ìdùnnú ló sí fún ọlọ́run ẹmọ ìyá mi dápẹjọ́ ń tọ́jẹ́ dáadáa já dùnnú sí o àìmọ̀ dúró sóore ọ́n jẹ́ káwò orí mi ọmọ yí padà sí nǹkan mí o ìjá dúró sóore tó lọ bá ṣe fún wa tó bá di pé ń jí lóòrò ọyìn náà fílà fọ́lọ́hun ó tó máa rẹ̀ báwò lè kí ń tiẹ̀ pé agbọ́n ọ̀fẹ́ máa jí ní máa jí ọ ọkàjí pé àfá kìíní àbí lámarí jí lọ́sùn ti ẹ padà ọmọ èwó sórí bó ti jí ó kírun ti ẹ kì náfílà ń ti ẹ ọmọ ẹlọ́rà yìí náfílà ó kó ti lọ jíun tọ́mọ lọ kírun wọ́n pàdádà kúrò náà kí fọ́ kí ló sì ṣe ọkàlọ́ jí lásẹ́ ti ẹni ó kí àmọ́ ọkàlọ́ jí pẹ́wọ́ lámọ́rí àsìkò tí tẹ́mọ́ kírun ni ọba jí ó sì lọ́sùn ti ẹ padà tó bá ti kí láàdáa tó kírun wọ́n kọ fún wọn náà àlúbì ti kọ́ ayé pé àdáàdọ̀ alàlẹ́fẹ́ kàfà ilẹ̀ ẹbá ń tọ́ka èèyàn sí dáadáa bí ẹni tí ṣe kí ni bẹ́ẹ̀ tí ń ṣe dáadáa náà ni ó lè ṣe dáadáa ṣùgbọ́n ń tọ́ka èèyàn sí pé ẹsẹ́ wọ́n mọ̀ kọ́lá fún wọn náà pé ó sì kí ni ó ń ṣe dáadáa lọ́bàá yóò sànà wa o ẹ̀dàpọ̀ ẹjọ́ ilé ń jẹ́ kí ní fẹ́yìn bàbá wa ìyá wa táwọn bá ti ń ṣe dáadáa kan ẹ̀dàpọ̀ ẹjá tiẹ̀ lẹ́yìn lórí ẹ̀ ẹmẹ́jà máa wí tí ó pé ó tàà sọ́ di ẹni tí ó tàà padà sẹ́yìn ọlọ́ọ̀kọ́ sàrọ́ lọ́wọ́ níṣà ní òkùnfà burú o lọ́wọ́ níṣà lókùnfà burú o lọ́wọ́ ṣàánú wa o lọ́wọ́ ṣàánú wa o lọ́wọ́ ṣàánú wa o tẹ́lásì náà tẹ́ ń bá wọn wá rìn lẹ́pẹ̀ ẹjọ́ ká tó mọ kíyèsí wọn náà pé ta ní ń bá wọn mọ wá rìn ibi tí wọ́n bẹ̀rẹ̀ nú o kẹ́nìkan bá ti jẹ́ pé ó bá jẹ́ ọ̀rẹ́ fún mọ̀lẹ́bí ọ jẹ́ ọ̀rẹ́ fọ́mọ wa kan ẹ̀yà jẹ́ àpò kí é sọmọ ọlọ́fẹ́ mú lọ́rẹ̀ o aláfẹ́ mú lọ́rẹ̀ gbogbo fámílì ayàpé wo ọfẹ́ fún wa ń dáadáa ní ẹmọ́ pẹ̀ dáadáa sẹ́ntí ìmọ̀ mú lọ́rẹ̀ níbí láti pẹ̀ tí ọgbà ọmọ wa jẹ́ ní ká lè dànù pẹ̀lú ọgbọ́n ọmọ alákìlọ̀ fún ọba rẹ̀ máa
ẹ̀sìn ọmọ ọ̀fọ́gbọ́n létí ìdáná wọ́n parí àbí tó bàjẹ́ táwọn òní báyìí rẹ̀ sí ọlọ́pàá sáà náà jẹ́ bàjẹ́ fún àwọn náà jù kọmọ sọ́n táwọn wọ́n bá ń bá rìn káwọn bá ní kọmọ kéèsì wọn gbogbo òní àwọn olùgbòòrò tí wọ́n ṣe ọmọ rẹ̀ kásìjọ wọ́n mọ̀ lé wọn náà pé ọmọ yìí ọmọ wa ní ẹgbẹ̀dọ̀ wá ní rẹ̀ sí o ẹjọ́ àmọ́ mọ́nítọ̀ àwọn ọmọ kí ni ṣe wọn kí ni sọ̀rọ̀ wọn kí ni sí sí wọn ọba yóò jẹ́ kí àwọn ọmọ wa yóò mọ́ máa ṣe o ìjẹ́ kí wọ́n sì ṣe o ìjẹ́ wọ́n pẹ́ ní burú ní o ọba yóò bá ní dá ogun sí wọn lọ́rọ̀ baríkà o iná ohun títí àtún àmàrà bí rọ̀bì yìí mọ̀ sí di náà mùkúndà tọ́lá bá ti fẹ̀sẹ̀ ọmọ lérí ọ̀nà ọmọ sì dúró dáadáa ẹ wò kí ọmọ dúpẹ́ tó ẹ máa fàdó àwọn lọ́wọ́ ni o ọlọ́wọ́ tó máa sàlékún ọmọnà fún ọ sí ni tí ó jí máa sẹ́bà sílẹ̀ nù ọmọ títí ń kírun ní ìsìn ọmọ tàà ti lajú ẹ̀mọ́ ìrún títí ń kírun o lè fi rúlẹ̀ insha Allah ta'ala ó rí pé ti lajú ẹ̀ sí àbẹ́ tí ó kírun nínú mi sì dùn máa ń sá wà bẹ́ yìí kọ́kọ́ ní sẹ́yìn àbọ̀ alẹ́sàn rí nínú mọ́ sí tí àwọn bàbá ti lákòólé àsáwọn ọmọ wọn wọ́n sì jẹ́ kan bẹ̀ alhamdulillah gbogbo àbá tí wọ́n wá wọ́n mọ́ kó gbogbo ọmọ wọn wá tí máa kírun pẹ̀lú wọn ni alhamdulillah ní wà gọ́ máa dùn ètí ó sì nílé tó bá wálé báyìí wọ́n bọ̀ mọ́sá sínú alhamdulillah tó dánú ó tọ̀ sí pé bí ó sì nílé gan ẹyẹ orí tó wà àbí sùkú tó wà kí ní sí mẹ́ wọ́n mọ̀ sẹ̀sìn ọlọ́ọ̀bá ní lọ́mọdé alhamdulillah àwọn ẹni burúkú wọ́n mọ̀ sá fún lọ́nà ìpínlẹ̀ yìí mọ́sá ní máa lọ ó ti dánú bẹ́ẹ̀ làwọn ọmọbìnrin wa náà nílẹ̀kọ̀ ìjọba ní ìbílẹ̀kọ̀ àti wọ́dá àdá inú wa dùn ilé ike ó ti wà níbà yìí mọ́ bàbá kí kọ́ sẹ́rẹ́sẹ́rẹ́ ó ti dálé kí ó lẹ̀ nínú mọ́sá sí ibi láti ìbẹ̀rẹ̀ ọdún yìí alhamdulillah táàsì rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ń bẹ̀ alhamdulillah tí wọ́n sì wá gan tẹ́sì bùkà sí ẹlẹ́kọ̀ọ́ ẹjọ́ ẹyá tó ní àkọlé àti dáadáa ẹjọ́ ká máa mọ bí ó tó máa mọ kí ní tí ń káwé ẹdẹ́ dúró pé láàmà ní jókòó báyìí kí n tó nǹkan máa kà fún mi ẹ̀yìn náà gbọ́ ọmọ kó sì ẹ̀pá ìnáà ti ẹ̀gbọ́ tí yóò tó lọ kọ́ ọlọ́bọ̀ yóò bá ní sẹ̀kọ́dá yóò bá ní dáwọn náà sí o ṣe láwọn ọmọ wáyé wo àwọn ní èèyàn láwo àwọn lẹ́yìn ẹwẹ́ àwọn ní cans kárípé ní pẹpẹ ọ̀rọ̀ ọmọ tí ẹ̀ bá tọ́ ní o ọmọ tí ẹ̀ bá tọ́ o ní kíni pẹpẹ ọ̀rọ̀ tó dáa tó tí ẹ̀ máa ń fi ilẹ̀ ó lọ́mọ gidi oní ọ̀tẹ̀yìn ṣe ẹni wọ́n fọmọ ọmọ tí ilẹ̀ amógbó tó fi ilẹ̀ àbọ̀bìnrin ètí ń lọ́mọ ọkùnrin kiri kò rí nǹkan fi ilẹ̀ o lọ́mọ sàmọ́ ọbẹ̀ o ẹ̀kọ́ ọmọdé àti fẹ̀sẹ̀ kọ́ ewu tó pé mashallah obìnrin wọn ìrèsí ìsìláàmù ní ní ikọ̀ ọmọ dùn ẹni bí wọn ní kọlu sí ẹ ti sọ ẹ ti rèé ọmọ gidi nù ọmọ tó pé mashallah tabarakallah kọ̀rọ̀ ààyè kọ́ lọ́mọ wò kú ìdí mọ́lásí ọmọ sí lọ bí sẹ́ rẹ̀ ọmọ kakọ̀rọ̀ ní ọmọ kéwú ìtọ́mọ̀ nù ọmọ gidi nù àwọn ọmọ ìbúrò ní ké sí ẹkúnra ó ti dáanú ọmọ ní ìsìn báyìí ayó ẹmbá ní kan ṣe tó ń fẹ́ ọmọ jẹ́ èèyàn lágidi fóòun kò fi hàn sí rí mọ́ o lẹ́pọ̀ ìjọ tó fẹ́kẹ́ bá ní ní àpòléyà sí wọn dáadáa sí wọ́n bá yóò bá ní dá wọn sí o láìkọ́ wọn lábàríkà o á jèrè wọn lóògbé ọlọ́run o wọ́n bá yóò bá ní sínú àbàríkà lóògbé ọlọ́run ń ta kàn dáadáa fáwọn àṣàbùrì káà táwọn ìròyìn eré wọ́n jì ká máa rí lára àwọn ọmọ wa o olùwàkùnrin sí ọdún yìí ní àsìmọ́ fún wa o ní wọ́n gbà ní ẹ̀sìn fún wa o a sì ọdún ayọ̀ tàlàfíà o Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar.